ìjà Olúwòó ìlú Ìwó àti Àtaója ìlú Oṣogbo èyí lohun tó ṣẹlẹ̀ gan-an. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ yìí ń sọ ni pé ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá kì í ṣe ojú lásán mọ́ o, pé ó dàbí pé àwọn kan wà níbì kan tí wọ́n ń lo oògùn àṣàsí sáwọn ọba wa, tàbí tí wọ́n ń ṣe nǹkan kan láti fi rí i pé ipò ọba nílẹ̀ Yorùbá di nǹkan ìfiwọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ibi tí wọ́n ti lè bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ náà ju ìgbà tí àwọn ọba Yorùbá kò bá gbọ́ ara wọn yé lọ. Tó jẹ́ asọ̀ lónìí, ìjà lọ́la ló ń ṣẹlẹ̀ láàrin wọn. Ipò kìíní láàrin àwọn ọba Yorùbá ni wọ́n ń jà sí tẹ́lẹ̀, tí gbogbo Yorùbá ń sọ pé Ọọ̀ni Ifẹ̀ ni aṣáájú gbogbo ọba, àmọ́ tí Aláàfin Ọ̀yọ́ ń sọ pé òun gan ni wọ́n ń pè ní Yorùbá, kò sí sẹ́nìkan tó lè máa jẹ́ orúkọ òun lẹ́yìn òun. Àmọ́ èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ipò kẹrin ni o. Bẹ́ẹ̀ ni àwọn ò jà sí ipò kíní tàbí ipò kejì, ta ló yẹ kó wà ní ipò kẹrin ní ìjà tó ń lọ lọ́wọ́ báyìí. Ìyẹn láàrin Àtaója ìlú Oṣogbo ọba Jimoh Oyètúnjí àti Olúwòó ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí. Wẹ́rẹ́ báyìí lọ̀rọ̀ náà bẹ̀rẹ̀, àmọ́ ní báyìí àwọn lámọ̀ọ́rò jẹlẹ́jọ́ lọ ti bá wọn gbà á, níbi tí kinní náà yóò sì gúnlẹ̀ sí kò sẹ́ni tó tí ì mọ̀. Àtaója ìlú Oṣogbo ọba Jimoh Ọlánílékún Oyètúnjí láàrọ̀ oyè kẹta ló pé ọdún kẹẹ̀ẹ́dógún tó ti gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Wọ́n wáá fi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan sààmì àjọ̀dún náà fún ní yunifásitì ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Ajé Monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án 2025 yìí. Níbi ayẹyẹ yìí ni ọba náà ti ju nǹkan kan lulẹ̀. Òun fúnra ẹ̀ sì sọ pé kò sí bí a ti ṣe lè ṣeṣu nílé tí gọ̀gọ̀ ẹ̀ má yọ síta, a kò lè dáná nílé kí èéfín ẹ̀ má yọ jáde, àti pé àsìkò ti tó kí gbogbo èèyàn mọ ohun tí àwọn ṣe gan tí ilé fi fẹ́ jó. Ǹjẹ́ kí ni tọ̀hún? Ọba Oyètúnjí ní nígbà tí aṣáájú òun Àtaója Iyọlá Oyèwálé Mátànmí kẹta fi wà lórí ìtẹ́, ipò kẹrin ló wà nínú ipò àwọn aṣáájú ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní nígbà tí wọ́n bá ti mú Ọọ̀ni, tí wọ́n mú Ọwá Ọbòkun, tí wọ́n sì mú Ọ̀ràngún Ilé Ìlá, pé bàbá náà ìyẹn Mátànmí ni wọ́n máa ń mú tẹ̀lé wọn, tí wọn yóò sì fi Olúwòó sípò karùn-ún, pé bí wọ́n ti ń ṣe é nìyẹn. Ọba Oyètúnjí ní àfi bí wọ́n ti ṣe yíkiri náà padà lẹ́ẹ̀kan náà bìrí, nítorí tí ọba Mátànmí kò sí nílé tó lọ sí ìdálẹ̀, nígbà tí yóò sì fi dé wọ́n ti fi Olúwòó sípò ẹ̀, wọ́n gbé ipò kẹrin fún Olúwòó, wọ́n wá sún Àtaója sí ipò karùn-ún. Wọ́n ní ohun tó ń fa èdè àìyedè nìyẹn o, nítorí ipò tí wọ́n fi Àtaója sí yẹn kì í ṣe tiẹ̀ rárá. Lóòótọ́ ni ọba náà ní òun kò bá ẹnì kankan wí o, òun kò sì níjà pẹ̀lú ẹnikẹ́ni nínú àwọn ọba tí àwọn jọ wà lọ́ṣun. Àmọ́ òwe àwa máa jọ tẹni kẹ́ni má lè dáhùn dàn, nítorí ohun tí òun ń tẹnumọ́ náà lòun yóò sì máa sọ o, pé ipò kẹrin ni Àtaója Òṣogbo wà nínú àgbékalẹ̀ àwọn lọ́balọ́ba. Ipò ẹ̀sìn ni Olúwòó gbà tó ń jókòó yìí, ohun tí kò sì ní í ṣeé ṣe gan nìyẹn. Ṣùgbọ́n àkọsílẹ̀ ìwé àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun ló fi orúkọ Olúwòó sí ipò kẹrin, tó sì fi ti Àtaója sí ipò karùn-ún. Bẹ́ẹ̀ ni eléyìí kì í ṣe ohun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Níbi tí ìjà sì ti wá nìyẹn, torí Àtaója ní kò rí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀, pé Mátànmí ló máa ń jókòó sípò kẹrin. Ọ̀rọ̀ náà ti ń di èdè àìyedè láàrin àwọn ọmọ ìlú méjèèjì pàápàá, tí wọ́n sì ti ń tahùn síra wọn, tí àwọn ọba méjèèjì pàápàá sì ti ń gbèwé jáde lóríṣiríṣi. Àmọ́ o, nǹkan méjì ló wà nínú ọ̀rọ̀ yìí o. Tí ó bá jẹ́ ti ìtàn àti ipò, dájúdájú Olúwòó kì í ṣe ojúgbà Àtaója, torí nínú ìwé ìtàn Ìbàdàn tí Akínyẹlé kọ ní 1931, ó wà níbẹ̀ pé àsìkò kan náà tí Lágelú tó tẹ Ìbàdàn àkọ́kọ́ dó jáde nílé Ifẹ̀ náà ni Telú tó tẹ ìlú Ìwó dó jáde. Èyí ni pé láti Ilé Ifẹ̀ ni Telú ti gbé adé tirẹ̀ jáde, gẹ́gẹ́ bí Lágelú pàápàá ti ṣe nígbà náà. Ìlú àṣẹ̀ṣẹ̀dá ní Oṣogbo. Bẹ́ẹ̀ ni fún ọ̀pọ̀ ọdún baálẹ̀ ni wọ́n ń jẹ níbẹ̀,
kí wọ́n tó di ọba ní 1946 nítòsí níbí. Àmọ́ kinní kan wà níbẹ̀. Nígbà tí wọn yóò dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ ní 1991, Oṣogbo ni wọ́n fi ṣe olú ìlú ìpínlẹ̀ tuntun náà. Nídìí èyí, Àtaója di aṣáájú àwọn ọba lọ́dọ̀ ìjọba. Nígbà tó jẹ́ ìlú tirẹ̀ ni wọ́n fi ṣe olórí fáwọn ìlú tó kù. Ó ṣeé ṣe kó jẹ́ ohun tó fà á tí wọ́n fi sún ipò náà sí ipò karùn-ún gan-an nìyí pàápàá. Torí àwọn ìlú míì bíi Orílẹ̀-Òwú wà níbẹ̀ tí wọn kò tilẹ̀ súnmọ́ ipò náà. Bẹ́ẹ̀ orin tí àdáyébá ni pé òwú la kọ́ dá bí ẹ dówu ẹ béèrè wò. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Àtaója ń sọ yìí pé lásìkò kan ti wà tó jẹ́ ọba Mátọ̀mí ló máa ń jókòó sípò kẹrin. Ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti mú Ọọ̀ni, tí wọ́n mú Ọwá Ọbọ̀kun, tí wọ́n sì mú Ọ̀ràngún. Ohun tó fa ìjà níbi ìpàdé àwọn lọ́balọ́ba kan tí wọ́n ṣe nìyí, níbi tí ọ̀rọ̀ náà ti jáde síta gan-an. Ọọ̀ni kò sí nípàdé, bẹ́ẹ̀ sì ni Ọwá àti Ọ̀ràngún. Àtaója tó sì wà nípàdé ni wọ́n fi ṣe alága gẹ́gẹ́ bí àwọn ètò tí wọ́n ní. Àmọ́ nígbà tí Àtaója ń ṣe alága ìpàdé lọ, Olúwòó dé. Ṣùgbọ́n nítorí ohun tó ti wà nínú Àtaója tẹ́lẹ̀ kò fi ààyè sílẹ̀ fún Olúwòó kó máa ṣe alága ìpàdé náà lọ. Ó kàn kí káàbọ̀ lásán ni. Ńlọ Olúwòó bá bínú, ọ̀rọ̀ náà sì di ohun tí wọ́n fẹ́ tahùn síra wọn, tí Olúwòó sì fi ìbínú jáde. Gẹ́gẹ́ bí ọba Oyètúnjí fúnra ẹ̀ ti wí, ó ní Ọ̀ràngún pé òun láti béèrè pé kí ló dé tí òun bá Olúwòó du ipò. Ó sì sọ fóun pé kí òun tọrọ àforíjì lọ́wọ́ ọba náà nítorí òun ló wà nípò kẹrin. Àtaója ní ohun táwọn ìgbìmọ̀ náà wí nìyẹn pàápàá, pé kí òun tọrọ àforíjì lọ́wọ́ Olúwòó. Àmọ́ ohun tí òun ń wí náà lòun ń wí yẹn o, pé Mátọ̀mí ló wà nípò yẹn tẹ́lẹ̀. Ṣùgbọ́n o, àfi kí ọba Oyètúnjí Àtaója túbọ̀ ṣe ìwádìí ọ̀rọ̀ yìí dáadáa kó tó di pé ọ̀rọ̀ náà yóò le jù báyìí lọ, tí yóò sì di ohun tí wọ́n ń pe ìjọba tàbí aráàta láti bá wọn dá sí i, tàbí tí yóò di ohun tí ó ń dá ìjà sílẹ̀ láàrin àwọn ọba ńláńlá méjèèjì yìí. Bí ọba Oyètúnjí bá ṣe ìwádìí, àwọn ohun tó ń ṣẹlẹ̀ náà yóò yé gan-an. Nígbà tí ọba Oyèwálé Mátọ̀mí yóò di Àtaója ní ọjọ́ 27 oṣù keje July 27, 1976, Olúwòó tó wà lórí oyè nígbà náà ni ọba Samuel Ọmọ́tọ̀ṣọ́ Abímbọ́lá, ọba tó ti jẹ láti ọdún 1958. Ipò tí wọ́n sì tó sí láàrin àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà náà ju ti Àtaója lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ìdí èyí ni pé nígbà tí wọ́n wà ní abẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, lábẹ́ Ọwá Ọbọ̀kun ni wọ́n tò agbára Àtaója sí, torí Ọwá ló mú un kúrò nípò baálẹ̀ ní 1946 tó sì sọ ọ́ dọba. Ọba Samuel Adélẹ́yẹ Adéńlé sì ni Àtaója àkọ́kọ́ tó dádé, lábẹ́ Ọwá Ọbọ̀kun Ìjẹ̀ṣà sì ni. Nídìí èyí, Àtaója kò sí nínú àwọn apàṣẹ ọba lásìkò náà rárá. Torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ní gbogbo ìpàdé wọn, Olúwòó ní í ṣáájú kí ẹnikẹ́ni tó sọ̀rọ̀ Àtaója. Nǹkan yí padà ṣá nígbà tí wọ́n dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ nínú oṣù kẹjọ 1991, tí wọ́n sì fi àwọn lọ́balọ́ba sípò wọn. Wọ́n tò wọ́n fi Olúwòó sí ẹ̀yìn Ọ̀ràngún, wọ́n sì fi Àtaója tẹ̀lé, gẹ́gẹ́ bó ti jẹ́ pé Àtaója náà ni wọ́n máa ń fi sípò yìí níbi tí kò bá ti sí Olúwòó. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé láti ọdún 1982 ni Olúwòó Abímbọ́lá ti wàjà. Ìlú Ìwó kò sì ní Olúwòó tuntun títí di ọdún 1992, odidi ọdún 10 gbáko. Torí bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Olúwòó ni wọ́n tò sí ipò kẹrin gẹ́gẹ́ bí àwọn ọba ńlá, kò sí Olúwòó kan lórí oyè. Ohun tó ṣe jẹ́ kí Àtaója máa délé fún rèé, tó sì máa ń jókòó sípò kẹrin. Àmọ́ nígbà tí Olúwòó Aṣírù Ọlátúbọ̀sún Tádé ṣèjọba ní 20 oṣù keje 1992, ó padà sórí ipò náà, ó sì ń jókòó sípò kẹrin gẹ́gẹ́ bí wọ́n ti tò ó kalẹ̀. Ṣùgbọ́n lóòótọ́ ló jẹ́ inú oṣù kejì ọdún 2013 ni Olúwòó Tádé ṣe wàjà. Bí ọdún 6 ló fi wà nílé nínú àyàrá. Láàárín gbogbo àsìkò tí àyàrá yìí bẹ̀rẹ̀ títí tí ọba Oyèwálé Mátọ̀mí fi wàjà lọ́jọ́ 6 oṣù kẹjọ 2010, ọba náà ló ń jókòó sípò kẹrin nítorí ara Olúwòó kò yá, ó wà nílé kò lè jáde. Nígbà tí ọba Mátọ̀mí wàjà wàyí tí wọ́n sì fi Jímọ̀ Oyètúnjí jẹ ní 2010 yìí kan náà, ipò Mátọ̀mí ló wà kó tó wá di pé Àkànbí Adéwálé jẹ Olúwòó ní 2016 tí ọba náà jókòó sáàyè ẹ̀ nípò kẹrin.
ohun tí Àtaója tuntun ń jà fún nìyẹn, nítorí òun fi ọdún 6 ju Olúwòó, ó sì ti ń rí ara rẹ̀ bí ẹni tó wà nípò 4 kó tó di pé ọba Adéwálé Àkànbí dé. Pẹ̀lẹ́ ló bí ó lákọ, bẹ́ẹ̀ ni àìfẹ̀lẹ̀ kébòsí ni kì í jẹ́ kó ṣeé jó. Ìtàn kò rújú, àwa ni ká má dorí ìtàn kodò. Ibi tí kò bá yé ni à á béèrè ni o. A ò tún gbọ́dọ̀ gbọ́ ìjà Olúwòó àti Àtaója mọ́. Ayé ti lajú jù bẹ́ẹ̀ lọ. Àti pàápàá kí là ń dùn mọ́ ara wa lọ́wọ́ gan-an. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Olúwòó àti Àtaója yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.